Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, a lot of ọ̀rọ̀, a lot of video, a lot of comments láti kà ní ẹnu ìgbà tí Haji Rukayat Gawat tí ó jẹ́ Ọlọ́run nípè. Kí ló máa ń ṣe àwọn ọmọ ẹ̀dá Ádámọ̀ náà tó jẹ́ wípé àmọ̀jú ká máa ṣe ìbàjẹ́ lọ. Ẹ má jẹ́ ká sọra wa di Ọlọ́run, ẹ má jẹ́ ká sọra wa di olùdájọ́ lórílẹ̀ ayé. Ẹ jẹ́ k'Ọlọ́run bá dájọ́ nípa ẹ̀sìn. Gbogbo eléyìí tí àfáà kan jáde, wọ́n ń pè láfáà lẹ́gbàá, ó sọ a lot of ọ̀rọ̀, ó condemn àwọn ọ̀rọ̀ tó ti ń jáde lẹ́nu ẹ̀. Kò yẹ kó máa jáde lẹ́nu àfáà yìí because èèyàn ṣẹ̀ṣẹ̀ kú kò pẹ́ rárá tí gbogbo àwọn èèyàn tí gbogbo ayé ń kẹ́dùn. Ìwọ kàn wá bọ́ síta, ó bọ́ sórí social media, ó kàn wá ń sọ̀rọ̀, ó ń sọ oríṣiríṣi, ó ń sọ a lot of things tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí a máa rántí àtúbọ̀tán. Yes, ẹ jẹ́ ká máa rántí àtúbọ̀tán. Wáàsí, ó gba àgbékalẹ̀, ó gba ọgbọ́n. Ẹni tí ẹ ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí, ìwọ tó pera rẹ ní àfáà lẹ́gbàá, ẹni tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí, rántí pé ó lẹ́bí, ó lára, ó lọ́mọ, ó lẹ́gbọ̀n, ó lábúrò, ó níyàwó, ó lọ́kọ. Kò yẹ kí irú wáàsí yẹn, kò yẹ kí irú ọ̀rọ̀ yẹn kó lè máa jáde. Nǹkan ṣẹlẹ̀ tí gbogbo ayé ń kẹ́dùn. Ó jẹ́ nǹkan tí ó yà yẹn lẹ́nu. So ẹ̀yin viewers wa, ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò tí àfáà yìí ṣe, kẹ́ ẹ gbọ́ nǹkan tó wí. So ẹ jẹ́ ká mọ opinion ti yín ní comment section. Ṣé bó ṣe yẹ kéèyàn máa react sírú nǹkan bẹ́ẹ̀ nìyẹn? So ẹ̀yin lovers wa, ẹ farabalẹ̀ kẹ́ ẹ bá wọn fídíò yìí. Ṣó da ibi tóbìnrin yìí tán sí yìí? Ṣó jẹ́ kárábìnrin yìí tán sí ibi tó tán sí yìí? Ẹ̀yin ní Sufi. Ọmọbìnrin dẹ̀ dákẹ́. La ilaha illallah. Ó kú sídìí iṣẹ́ orin kíkọ, sídìí ìmá ṣe tàbárùjù, ìmá jáde bó ti wù. Ó kú sídìí ìmá gbọ́ràn sọ́kọ lẹ́nu, ìmá tẹ̀láṣẹ ọkọ, ìmá sí lábẹ́ ọkùnrin gidi. Ó kú sídìí ìmá wọṣọ tó wù. Ó kú sídìí kíkanyín Mọ́kà, sídìí ìmá kọrin káàkiri ayé. Obìnrin yìí sì tán sídìí kí ni ẹ̀yin Sufi sílẹ̀ fà, ẹ̀yin lẹ tán obìnrin yìí pa. Arábìnrin kan jáde láyé. Arábìnrin kan ó jáde láyé. Àárọ̀ yìí náà ni mo rí post yẹn, àwọn èèyàn tí ń pé káàkiri. Nínú àwọn obìnrin tí ń kọrin tó tọ̀lé lànà àwọn ní Sufi. Mo fi kọ́nu tọ́pìkì wípé ẹ̀yin oní Sufi ẹ sì tán obìnrin yìí, ẹ tàn títí tó fi kú. Ẹ tàn títí tó fi kú. Ẹ̀yin oní Sufi. La ilaha illallah. Má ṣe o. Gbogbo gbìyànjú wàhálà wa alùsùnà lórí kí Islam lè yé àwọn èèyàn. Tá a ṣe wàhálà, tá a pariwo láàárọ̀, lọ́sàn-án, lóru, à ń ṣe wáàsí lórí pé kẹ́sì lè yá wọn mùsùlùmí. Pẹ̀lú bá a ṣe dààmú tó, tá a ṣe wàhálà tó, ẹ̀yin oní Sufi ò jáwọ́ níbi ìmá ṣe àwọn èèyàn yìí lọ́nà. Àfáà wa Yusuf An-Nabahani ó sọnù ọ̀rọ̀ wọn kan pé walau sha'a idlalan li abdin adallahu wa in kana da ilmin koda ilmu sitron. Ó ní kí ó ń bẹ́nu yẹn yóò ní Sufi. Ẹ wo ń tẹ́ sọ obìnrin yìí dà, obìnrin sì padà kú sídìí iṣẹ́ orin kíkọ, sídìí bídíà yìí. Ẹ̀yin ní Sufi, ẹ sì tàn arábìnrin yìí, ẹ tàn títí tó fi kú. Ṣé ìdí tóbìnrin yìí wá tán sí ṣó dà báyìí? Ṣó dà ibi tóbìnrin yìí tán sí yìí? Ṣó jẹ́ kárábìnrin yìí tán sí ìdí tó tán sí yìí? Ẹ̀yin ní Sufi. Ọmọbìnrin dẹ̀ dákẹ́. La ilaha illallah. Ó kú sídìí iṣẹ́ orin kíkọ, sídìí ìmá ṣe tàbárùjù, ìmá jáde bó ti wù. Ó kú sídìí ìmá gbọ́ràn sọ́kọ lẹ́nu, ìmá tẹ̀láṣẹ ọkọ, ìmá sí lábẹ́ ọkùnrin gidi. Ó kú sídìí ìmá wọṣọ tó wù. Ó kú sídìí kíkanyín Mọ́kà,
sídìí máa kọrin káàkiri ayé obìnrin sì tọ́ sídìí kí ni ẹ̀yin súfì sílẹ̀ fà ẹ̀yin lẹ tán obìnrin yìí pa ẹ̀yin ní kọrin fún káàkiri ẹ̀yin lẹ ní orin kíkọ ẹ ló wà nínú ẹ̀sìn kó máa kọ́ nìṣó la ilaha illallah la ilaha illallah lọ́mọ obìnrin tó yẹ kó wà lábẹ́ àṣẹ ọkọ kó wà lábẹ́ ìtẹ̀láṣẹ ọkùnrin ire kó máa ṣẹ̀sìn kó mójú táwọn ọmọ ó wá dobìnrin ayé ẹ̀sọ́ dobìnrin ayé tán ó sì tú sórí ẹ̀. Allahu akbar ya subhanallah. Ẹ̀yin Sufi ṣé eléyìí dáa báyìí ṣé èyí tẹ́ ṣe ìṣó dáa ẹ̀yin Sufi ṣé lè dáa báyìí obìnrin ti kú ó ti lọ ó ti kú ó ti lọ ọmọbìnrin ti kú anú ẹ̀dẹ̀ ṣe mí ọlọ́jọ́ orí tí ò tó nǹkan ọmọ ọdún mélòó ọmọbìnrin yóò ti lè 40 n ti ń bẹ lẹ́yìn ikú ó lágbára jọmọ́ Yorùbá ni o ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó jẹjẹ lọ. ẹni tí ẹ ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí ìwọ tó pera ní àáfàá lẹ́gbàá. La ilaha illallah. ìrántí pó lẹ́bí ó lára ó lọ́mọ. ìkọ́nà àwọn afájọgbọ́n ó ní kùlùbù ní unsa wa in talati salamatu yawman ala alatin hadiba mahmulun. afáni kùlùbù ní unsa gbogbo ẹni bá ti wáyé tó ṣe pé obìnrin ló tara rẹ̀ jáde ẹnì kò sì ní wáyé àfi kó gbàbẹ́ obìnrin jáde gbogbo ẹni bá ti wáyé wà ń tọ̀ láti sàlámọ́tò kó pẹ́ láyé kò sí bó ti fẹ́ ṣe tó kẹ́mi rẹ̀ wá gùn àtàlẹ́mì gígùn àtàlẹ́mì kúkúrú àfàníyàwó man ala alatin hadiba mahmulun bí lágbàá bá sọ pé alatin hadiba mamnu min as-sarf lòun tiẹ̀ pósí ní jẹ́bẹ̀ pósí ló ń pè bẹ́ afani yawman lọ́jọ́ kan kullu mubtada lòun a ń retí kọbárù àbí kí ni kullu mahmulun òní kọbárù rẹ̀ afani yawman zọ́fù ní ìjọ kan ala alatin hadiba mahmulu a padà gbóhùn náà sínú pósí mo gbé lọ tẹ́mu lọ wà sínú kòtò àánú obìnrin yìí dẹ̀ ṣe mí ọlọ́run à ń bẹ̀wọ̀ lọ ibi tọ́rọ obìnrin yìí kù sí wọ́n ló mọ́ in kanat muhsinatan fazid fi ihsaniha wa in kanat musi'atan fatajawaz an sayyi'atiha wọ́lọ́n afali wọ́lọ́n lọ́wọ́ afali wọ́lọ́n lọ́wọ́ qad matat hadhihi al-mar'a ala ma'siyatika wa ma'siyati nabiyyika matat وهي شاعرة مبتدعة عاصية متبرجة فاجرة فاسقة ماتت على البدعة والمعصية لا إله إلا الله وقاو شو تيه ọmọbìnrin ìkọni tó fi kú wọlọ́n ọ̀rọ̀ rẹ̀ déwájú ọlọ́run ó ti kọjá síwájú wọlọ́n ọmọbìnrin ti lọ ọlọ́run ibi tọ́rọ ẹ bá kù sí bá wa yá fí ẹ bá wa foríjì ó tó bá lẹ̀ tó sáforíjì bá wa foríjì ó kù sí di máa tẹ̀lé àwọn ní Súfí ẹ̀yin ní Súfí tún nǹkan ṣe àfikẹ́ bàjẹ́ gbogbo àwọn ọmọ tí ń kọrin káàkiri yìí a sọ fún yín pé bàjẹ́ làwọn arábìnrin làwọn ọmọ yìí ṣe ilé jẹ́ ọkọrin mọ́ ẹ jẹ́ káwọn ọmọ yín lọ alukuraanu ẹ jẹ́ wọn máa lọ hijabu ẹ jẹ́ wọn máa lọ nìkọ́ọ̀bù kó wà lábẹ́ àṣẹ ẹ̀yin òbí kọ́ọ̀bù èyí tó bá ti wà ní ọkọ̀ kó wà lábẹ́ àṣẹ àwọn ọkọ rẹ̀ kí wọ́n yé ṣe tàbárùjù mọ́ aṣọ títí tí ẹ gbọ́ níjọ́ ní ọmọbìnrin tó kù yìí pẹ̀lú olórí burúkú muflisu olórí ibú ọmọ òfu ọmọ àdánù yẹn wọ́n jọ pàdé ní airport bí abi last year kọ́ ni tí yẹn sọ fún pé kó má kàn ní mo ní kíkó dáa ṣé mọ̀ pé wèrè nìyẹn àmọ́ gbà mí ọ̀rọ̀ gidi a máa tẹnu wèrè jáde bí ẹ̀ ṣe jọ lórí ibú tó ó sì bá sọ dúdú ọ̀rọ̀ ẹ̀yin Súfì náà lẹ́fù bọ́ta lẹ́ni kó má dá lóhùn ẹni ṣe máa dá lóhùn kó má dá lóhùn pé kò mọ̀ tí ń ṣe ni ṣèbáyìí ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sọ́ ọmọ kóni kíkọ́ wà nú ẹ̀sìn kó má kọ́ níṣó kó má dá Muflisu lóhùn pé kò mọ̀ kéwú
kó má dá wọn lóhùn ó ní confidence wá ń dúró wá ń sọ fẹ́ kó ní ọdẹ àwọn náà wà ní tó gbọ́ la ilaha illallah. ká ló bá gbọ́ngbà yẹn ni kó fi ṣe orin kíkọ́ lẹ̀ kó wà lábẹ́ àṣẹ ọkọ rẹ̀ ṣé kò ní wúlò fún báyìí. ọmọbìnrin sì kú sídìí orin kíkọ àánú ẹ̀dẹ̀ ṣe mí gbogbo ìwọ tó kù tó nǹkan ni ó jẹ́ tètè lọ jáwọ́ ẹ̀yin ń súfí ẹ kò bá yí jẹ́ ẹ bá tàwọn mùsùlùmí jẹ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀ èyí tí wọ́n ṣe nínú ẹ̀sìn. ẹ wá wò fídíò kan rí tí mo rí ní àná abẹ́ẹ̀rí ẹ̀wẹ́lẹ̀ ní wọ́n ń bè gún tí ẹni ilé ìwà ń bú mi ẹ̀fílẹ̀ kò yí ọ ní tó bá yí ọ ò ní bèbú pẹ̀lẹ́ ó rẹ̀ ló fà ṣé tí Mufti Manchester àwọn Sufi ti báyé jẹ́ jìnà o gbogbo àwọn ọmọbìnrin láti sọ́dá kan nìtàn o Sufi ò gbọ́ o mọ́tò gbogbo àwọn ọmọbìnrin yìí ìkọlù ti kú nínú wọn báyìí sí nídìí iṣẹ́ orin kíkọ sódà ẹ wá gbọ́ ìkọ́nú ẹ̀yìn tẹ́ nǹkan ni tá a sọ fún tẹ́ẹ̀gbọ́ títí ṣó ti ẹ́ sìn ihun tẹ́ẹ̀ ṣe títí ìkọ́nú yín nínú àwọn tẹ́jọ́ ń kọrin káàkiri ìgboro ayé tẹ́jọ́ ń ṣèrànù òun ní sọ̀rọ̀ páyé yín ti bàjẹ́ tó ń sọ pé èèyàn àfá òṣì tẹ́ kó kóra ń jọ kẹ́ bá wọn wí ẹ̀yàn àfá àtẹ́fẹ́ bá wọn wí ẹ̀yìn tó ti bàjẹ́ ẹni bá ti wá bí tó bèbú máa blọ́ọ̀kù ẹni ẹ̀yin ó súnfilẹ̀ báyé jẹ́ ẹ̀yin lẹ́sọ gbogbo àwọn ọmọbìnrin wá dákọrin ẹba tí wọ́n jẹ́ ẹ̀sọ́ wọn dẹ̀ tí ń rìn òwò ẹ̀sọ́ wọn dẹ̀ aláṣẹ́wó ẹ̀sọ́ wọn dẹ̀ tójú bọ́lé ẹ̀sọ́ wọn dọ̀mọ olóṣù ẹ̀yin ó súnfilẹ̀ báyé jẹ́ ẹ̀sọ́ gbogbo wọn dọ́mọ akọrin ẹ̀yin ó súnfilẹ̀ báyé jẹ́ ẹ̀sọ́ wọn dẹ̀ tí ń ṣàrálẹ̀ tí ń rìn òwò ẹ̀sọ́ wọn dákọrin àwọn ọmọ tó kọ́ wà lábẹ́ àṣẹ obìnrin kọ́ máa alùkùránì sórí kọ́ máa pé alùkùránì kọ́ wà lábẹ́ tẹ̀láṣẹ òbí tẹ̀láṣẹ ọlọ́run tẹ̀láṣẹ súnà ànábì kọ́ máa múra ìsìn ẹ̀yin ó súnfìsì báyé jẹ́ mọ́ nídìí tó ẹbẹ̀rẹ̀ sí ní ṣe sí ẹ̀ ṣe títí tí rọ̀mọ̀dọ́nù fi wọlé àwọn ọmọ obìnrin náà lẹ́ẹ̀ máa pẹ̀kọ́ máa kọrin káàkiri ẹ̀yin ó súnfí ẹ̀yin dúró ọlọ́run afàyín lọ́nà lọ́wọ́. Lovers all over the world a lérò pé ẹ bá ọ fídíò yìí ẹ rí àáfàá kan náà ìyẹn náà jáde ó ń sọ ìlọ́tọ̀ fọ̀rọ̀ mi tiẹ̀ morúkọ àáfàá yẹn tiẹ̀ òun náà sáà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa ẹ bá wa subscribe ẹ bá wa likes gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa mú different news wá fún yín nǹkan tó bá ń ṣẹlẹ̀ throughout the world so ẹ jẹ́ ká mọ opinion ti yín lọ́ndà comment section so I appreciate the support yín so far so ẹ bá wa likes ẹ bá wa comment ẹ dẹ̀ bá wa subscribe I really appreciate the support yín ẹ rí i pé gbogbo àwọn fídíò tí a máa mú wá fún yín àwọn máa ń jẹ́ fídíò tí a fi máa ń ṣíra wa létí ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ a fẹ́ jẹ́ kí ká máa rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ ní gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ló jẹ́ ká máa mú wá sí ojú móhùnmáwòrán yín so we love you all, thanks for watching.